díẹ̀ nìyí tí lè ṣe alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìjọba omi tuntun 2.0 ṣe tètè mú ṣẹ́ṣe lórí ọ̀rọ̀ hajj 2024 kan gbogbo lè wà ní sẹpẹ́ torí pé ohun tá a bá ṣe lójú ọjọ́ ní bọ́sì ní wẹ̀lẹ̀mù àjẹpẹ́ gbogbo ẹni tó fẹ́ bá wa ṣe hajj 2024 ilẹ̀kùn ti ṣí sílẹ̀ gbàgàdà báyìí láti tètè wá fọ́kọ́lẹ̀ kẹ̀sì sanwó yín lójú ọjọ́ torí pé ààyè tó kù tó nǹkan ọ̀pọ̀lọpọ̀ ló ti ń sanwó wọn àǹfààní ìsọdíẹ̀díẹ̀ wà fẹ́nikẹ́ni tí ò bá ti rówó ẹ̀ lódìdí kílẹ̀kùn yẹ èèyàn káàkó lọ sáájì 2024 tó tì ẹ má wàá fọ̀rọ̀ játa àmọ́ ẹgbẹ́ apá báyìí máa bọ̀ wá sílé iṣẹ́ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ ní hajj camp olódò Ìbàdàn tó bá sì jẹ́lé akéde ìpínlẹ̀ Ọ̀yọ́ ló bá yá sí lẹ́sẹ̀ ọ́fíìsì alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ wà ní former producers assembly nínú ọgbà ilé akéde oríta Basọ̀rún Ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ tètè máa pe 09040448451 09040448451 ìrìn àjò hajj 2024 pẹ̀lú àjọ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ ìrọ̀rùn ló máa bá dé ìdínnílá olùkéde Ọ̀yọ́ State Muslim Pilgrims Welfare Board. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أكرانك كما الجنة السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أنفاسك إكرا قابو سوريتو والبصيرة إيتومان دي سيتي بواني كوكوالات اللي شاردو Solutions FM 93.9. Ètò náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run gẹ́gẹ́ bí a ti máa ń tẹnumọ́ fún wa pé ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní eléyìí tí à ń tẹ́tí gbọ́ yìí àwọn sáàsù wa tí wọ́n máa ń fún wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ti wà ní ìkàlẹ̀ káà náà mú nǹkan kọ̀wé wa káwá nǹkan fìdílé àbí kájọ fìdílé nǹkan ká fi ara balẹ̀ ká máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ àwọn sáàsù wa tí wọ́n tún bá wa sọ̀rọ̀ Ọlọ́run fún ti alẹ́ gẹ́gẹ́ bí ìṣe wọn àwọn náà ní sáàsù wa Suleiman buni Ibrahim Abu Ibrahim ẹ̀sàòkè kọ́lọ̀ jẹ́ kí a rí wọn pẹ́ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá annabi wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run kó máa bá annabi àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí annabi wa sallallahu alaihi wasallam tó fi ilẹ̀
tí ó fìdí ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fi imalun wala banun owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha bi qalbin salim àfẹnutọ́wọ́kàdé ọlọ́run balikọ́lá Allah pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq à ń fi àna ọlọ́run bẹ lọ́run àdánwò tí yóò bá wa táàfilà àti islam mọ́ ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa a tún ń fi àsìkò yìí àfi ń bẹ lọ́run àwọn onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n ń dá sí lọ́tún lọ́sì tí wọn ò jẹ́ kí ìmọ́lẹ̀ òdodo yìí kí ọwọ́ kùn ọlọ́run má jẹ́ kí gbèsè ayé wọn má jẹ́ ọwọ́ kùn wọlé àjọ kan sọ ọlọ́run wọlé gbólóhùn la ilaha illallah bákan náà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ọjọ́ yìí pé òdodo ó ní àwọ̀ àftà ọlọ́run má jẹ́ kọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan wọ́n dàrú wọlé àjọ kan sọ ọlọ́run wọlé gbólóhùn la ilaha illallah so bákan náà a tún ń fi àsìkò yìí àfi ń bẹ lọ́run iléeṣẹ́ Solution FM ọlọ́run má jẹ́ ó jóná o ọbẹ̀ látòrí olùdásílẹ̀ àti gbogbo àwọn òṣìṣẹ́ látòkèdélẹ̀ má jẹ́ ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wọ́n dàrú wọlé àjọ kan sọ ọlọ́run olóòtú ètò yìí Adébáyọ̀ tí Àmíyù má jẹ́ da ọ̀rọ̀ wọn rú wọlé àjọ kan sọ ọlọ́run wọlé gbólóhùn la ilaha illallah náà ní alẹ́ òní nǹkan tí a gbé yẹ̀wò lẹ́yìn ìgbà tá a ti parí Suratul Fatiha ó tiẹ̀ fẹ́ jọra wọn náà nítorí pé Fatiha ọ̀rọ̀ ọ̀run ni so ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Inisa so lórí ọ̀rọ̀ títì mọ́sálásí pa fún iye àsìkò tí wọ́n fi ti mọ́sálásí pa lórí àjẹ ìmáàmù àjẹ ìmáàmù tí ìkan torí àyìn ara lé ló jẹ́ kí n fẹ́ ṣàlàyé eléyìí báyìí àwọn tí àjọ ń bára wá káàkiri lórí ẹ̀rọ ayélujára ti Facebook àwọn ti mọ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ àwọn ará ilé kọ̀ọ̀kan náà àwọn náà ti mọ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ so wọ́n ti mọ́sálásí pa nílùú Inisa ipe fún dìkan àbí kejì kí wọ́n má fi kírun jímọ̀ nígbà tó jẹ́ pé àwọn èèyàn ń jà sí ìmáàmù so ọlọ́run wá ní kíkan nínú àwọn àfà Sheikh Labib Lágbàjì àwọn lọ lù ní wá sí fídíò ike wọ́n ní àti mọ́sálásí ipa látara fídíò tí wọ́n ṣe wọn ọlọ́run sáà bá ní fi àlùbáríkà tó pọ̀ sí ó yẹ pé àwọn kan fẹ́ máa wò pé nígbà gbégbèsè kan bí ẹ ṣe ṣe wọn bí ẹ ṣe fídíò ọlọ́run ní káwọn wá tètè sí ẹ̀rọ ni ẹni tó ní àṣeyọrí òun ṣé ó Làbíbù ni so kẹ́ni àkọ́mọ́ jáyàn gbà tó ti yé báyìí ṣé ó Làbíbù ni so kò sọ̀rọ̀ dídì kẹ̀kẹ́ sí gbogbo àtúnyọrí ńlá tó kéde ọlọ́run fún wọn ṣe ká máa gbà fẹ́ntọ́lọ́run bàlíkọ́ látọ́ bá lòun sábà bí nǹkan so àmọ́ bá wọn bẹ lọ́n so kọ́lọ́n jẹ́ kí ládàá títí àlìkàmọ́ náà kọ́lọ́n kó jẹ́ kó wà fún wọn wọlé àjọ kan sọ ọlọ́run náà wọ́n ti wá ti mọ́sálásí ń pa àwa náà ti sọ̀rọ̀ lórí ẹ̀ lórí social media ìyẹn ló jẹ́ kí wọ́n á gbé wá ké ta ló yẹ kó jẹ̀ mọ́ mú Ìnísà kì í sọ̀rọ̀ Ìnísà nìkan àdánwò tí ń ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ fi ń rú gùdùgùdù a gbọ́dọ̀ pàkíyèsí ńlẹ̀ Yorùbá la fi máa ń sọ fún wa pé sẹ́rílẹ̀ Yorùbá yìí wàláhì bí ẹni pé tí wọ́n bá fi Islam wá hàn ànábì yóò ní ṣé n tí mo sì fílẹ̀ làwọn eléyìí ṣe sá kò jọra wọn yóò àdàbẹ́ ni pé àláàfà a sì láwọn àfà ṣùgbọ́n nígbà tí a bá ti tẹ̀lé ní tí Islam sọ àlébù náà láàmú rí ń bẹ̀ ẹ̀yìn lèyàn máa lọ ẹ̀sìn wa náà ni muskila ó ní wàhálà o nílẹ̀ Yorùbá ẹ̀ kọ́lọ́n kó ṣàánú wa náà nínú ṣẹ̀ríà Islam tí má ti ń sọ ọmọ fẹ́ máa relate ẹ̀mọ́rọ̀ Ìnísà ta ló ẹ̀kọ́ jẹ̀ máàmù ìmáàmù di tí àwọn èèyàn ń já sí tó fi wá ń di pé ẹ má kírun jímọ̀ ẹ sáà tí mọ́sálásí pa nígbà tí ìjọba bá rí i pé wàhálà lè ṣẹlẹ̀ tàbáwọn tí wọ́n jẹ́ aláṣẹ nínú ìlú ìgbélé ọgbà tọ̀wọ́n ọgbà lórí àjẹmọ́ ta wá ló ẹ̀kọ́ jẹ ìmáàmù nílùú Ìnísà irú ẹni tó ẹ̀kọ́ jẹ ìmáàmù nílùú Ìnísà àwọn tí mo fẹ́ kà kalẹ̀ irú ẹ̀ náà ló ẹ̀kọ́ jẹ́ ńlùú ẹnì kọ̀ọ̀kan irú ẹ̀ náà ló ẹ̀ka fi ṣe ìmáàmù mọ́sálásí jímọ̀ àdúgbò kọ̀ọ̀kan irú rẹ̀ náà ló ẹ̀ka fi ṣe àwọn ìmáàmù káàkiri tá a bá rírò àwọn quality ilẹ̀ yóò bọ́ da ṣùgbọ́n tá a bá ti lè ṣìyàn ẹ gbàgbé rẹ o ọgọ́rọ̀ ọ̀rọ̀ sí ni dàbí mo ṣe dání kíní kan balẹ̀ ibì kan tó jẹ́ pé irú bóun ṣe rí bọ́lọ̀ ń ṣe dáa tẹ́ni aráàlú bá ti wá ṣẹ̀ irú ìdájọ́ bẹ́ẹ̀ ni ó sọ pé ọyá ẹ lọ sí báyìí fún wa kó lè bá jẹ́ pé rúurú ọ̀pọ̀ nílùú ẹlòmíì gán wà nípò máàmù tó ń gán mọ̀ yìí pé wọ́n kàn fi ń du gẹ̀rẹ́wù nílùú àwọn wọn síyàn ni kò yẹ kó ń gán jẹ́ máàmù òun gán mọ̀
Yorùbá ní ẹni bímọ rẹ̀ ṣùgbọ́n tí ó pè lẹ́ni ibi tí ó di wàhálà òní ìní ń wá. Àkọ́kọ́ mo gbọ́rọ̀ kan lónìí mo tún wá òkè sí nílẹ̀ Yorùbá yìí náà ìkànnì àwọn àfáwà kan ní sọ̀rọ̀ pé àwọn kan ń jà sí máàmù bí kan nílẹ̀ Yorùbá yìí náà ni o bí kéèyàn èèyàn méjì ń jà sí máàmù èmi ní jẹ máàmù ìwọ́dọ̀ ọ̀jẹ̀ máàmù ẹnìkan ni wọ́n wá lọ gbé ẹbọ kó lè bá bọ́ sórí ipò máàmù òru níbi tó ti wá fẹ́ gbé ẹbọ kalẹ̀ ọkọ̀ pàdé ẹnìkejì tí wọ́n ń jà sí ìmáàmù tó náà gbẹ́bọ wá so tí wọ́n sọ pé àwọn gbẹ́bọ nítorí mi tí náà ni wọ́n náà ń gbẹ́bọ nítorí mi so iná jẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní jà torí mi ló fi ń gbọ́dọ̀ torí kọ́jẹ̀ máàmù wọ́n náà gbẹ́bọ nítorí mi ẹ dákun sírú ẹni náà sọ yẹ kọ́jẹ̀ máàmù àwọn àáfàá wọn kọjá oyé wa ipe ọlá ń bẹ fún kéèyàn jẹ́ imam bọ́lá sì wá ń bẹ fún òun náà ni ó sì jẹ́ ipe ipò yẹn táwọn èèyàn bá gbọ́ yé kì í ṣe pò téèyàn máa ń jà sí gbogbo àfáàní máa ń ka oṣù gbẹ̀sí tó wá di bí practical sáà máa ń tẹ̀lé kódà kálukú ọmọ sọ ni pé àrẹ́bí ní kẹ́ẹ̀jẹ̀ máàmù àbí ń jà àlùkà tí wọ́n máa fi ọ́ jẹ́ ni o tí wọ́n máa fi ọ́ jẹ́ máàmù tí wọ́n bá ní wọ̀lá fẹ́ ní kọ́ jẹ́ máàmù oníkọ́ jẹ́ máàmù o ṣùgbọ́n tí wọ́n bá ní òní jẹ́ làdáni òní jẹ́ apèrún mọ́sálásí jàlé lórí níjó lè gbọ́ pé máa sì kàn wọ́n ń jà sí làlání tàbí ẹni tí wọ́n máa pèrún wọn ò lè jà sí o ó fi hàn pé káwọ́kọ́ gbàbẹ̀ ń wọlé náà àdíìsì tí gbogbo àwọn bàbá wa máa ń kà yìí tí gbogbo àwọn mọ́mù kọ̀ọ̀kan kà yìí ké wọ́n ní tí wọ́n bá fi ọ́ jẹ́ máàmù ìníkọ́ ọ̀jẹ́ máàmù tí wọn ò bá ti fi ọ́ jẹ́ máàmù má jẹ́ máàmù má darẹ̀ láàmù ṣùgbọ́n mọ́ azínú kọ́ ọjà sí àdíìsì ń ṣe gbogbo kálukú tẹ̀lé tó bá rí bẹ́ẹ̀ ni ìlú ó sì sọ pé afẹ́ nìkan táwọn kan wọ́n wò pé no ibi tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lọ tí wọ́n sì wò pé quality báyìí ẹ jẹ́ ká wá lọ ipò mọ́mù tá à ń sọ ọlọ́lá ń tòótọ́ o téèyàn bá rí lò dáadáa ọlọ́lá ṣùgbọ́n bó ṣe lọ́lá ó gbéyàn wọná ju táńdà rẹ̀ lọ tí gbogbo kálukú bá gbọ́ yé pé ipò yìí máa ń síbù tẹ̀kìlífì ni ipò wá ṣiṣẹ́ iná rè àlìjẹ̀nnà rè òní kì í ṣe tẹ̀sírí fíkọ̀ ẹ̀ mọ́ ìmáàmù kìnnìkan níbọ̀ ìmáàmù ní sáà ìmáàmù kìnnìkan láńgbóróńdò ìmáàmù nù kàkà ìmáàmù nù kàkà tẹlumi wa lọ kódà yóò tó kọ́ sí ẹlòmíì ọkọ̀ síwájú mọ́tò rẹ̀ chief ìmáàmù inú kàga land chief ìmáàmù kìnnìkan land so ẹ̀mọ̀ mi ni èmi máa ní di chief imam ni sọ̀rọ̀ ẹ̀ so the grand chief imam di kìnnìkan àwọn èèyàn ti sọ di fáàrí ó ti di tẹ̀kìlífì kálukú náà ti rí pé kí n máa ó ti di tẹ̀sírífì jà ẹ́ ó ti di n táwọn èèyàn fi ń gba yìí so kálukú à máa sọ àdíìsì yẹn lẹ́nu láì wúlò so àwọn èèyàn ò lò mọ́ la fi máa ń sọ pé ayé tó dojúrú ẹjọ́ ayé kọ́ ẹjọ́ ayé kọ́ ànábì ló sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó gbà ó di tẹ́ bá tẹ̀lé kẹ́tọ́ lè ó di tẹ́ bá tẹ̀lé kẹ́tọ́ lè sinmi tẹ́ bá tẹ̀lé kẹ́tọ́ lè sinmi. nínú àdìsí Jábìrì bùnú Abdullah ó ní ànábì sallallahu alayhi wa sallam ànábì sọ wípé tó bá di ìgbẹ̀yìn látàzálù tọ́ ifá tó ń mí ní ummati kò ní yẹ kò ní gbò àwọn tọ́ ifá kan àwọn ikọ̀ kan nínú àwọn àjọ mi tó ti bá yòókọ̀ ti lúnà alal haqqi zahirin tó jẹ́ pé orí òdodo ni wọ́n máa dúró lé lórí tí wọ́n máa jà lé lórí tí wọ́n máa dúró lórí pé òdodo yìí ààbò òdodo rinlẹ̀ ni tó ti báyìí ila yaumil qiyamah báyé bá ṣe rí ọ́ dàrú tó ànábì láwọn kan bẹ wọn ó dò lórí òdodo ni o wọn ò ní ṣe kí ni o wọn ò ní da rúpọ mọsápàtì wọn ó dùn ó pa ànábì lórí rẹ̀ ni wọ́n wà fayanzilu Isa ibn Maryam Isa ọmọ Maryam ìyẹn Jesus Christ yóò wá sọ̀kalẹ̀ fayekulu amiruhum ànábì ní nígbà náà ẹni tí ó jó lórí àwọn mùsùlùmí jọ náà lọ ìyẹn ó máa dì í nígbà tí Isa bá dé ní Damascus ó ní amọ̀lẹ́kọ̀ ó gbé wá kò dé bí olè lóru o àti sọ̀rọ̀ ní pé Jésù ń bọ̀ bí olè lóru ọlọ́mọdé ànábì Ìsá tí wọ́n èso lè àfiwé tí ọ̀daràn sẹ́ni sọ pé àbẹnìkan kó dèbí olè lóru kínú rẹ̀ ó dùn ó lè ti á jẹ́ irú àfiwé búkú wa nù ọ̀sán gẹ́gẹ́ ànábì ni ó dé àsìkò alásàrì ni ó dé ní tí Kùránì sọnù wàláhì ìsìlámù lọ́pàá ànábì Ìsá lẹ́jù
alayhi salatu wassalam ani wọn kan magi wọn sì akan wọn ko lo magi ẹ wo baba ńlá yẹ̀yẹ́ ẹni tó tẹ ní kíní kan akan magi láyé awala pon Ànábì ìsàlejù so Ànábì ní yó wá dé níjọ́ náà ló wọ́n fẹ́ kírun àlàásárì ni ẹni tó jẹ́ àmírù tó jẹ́ olórí gbogbo mùsùlùmí lágbàáyé níjọ́ náà òun náà ni ta ni o Mahdi yóò wá sọ yí pé ta'al salli bina aw salli lana ọ̀yá Isa ìwọ ni ó wá ṣáájú kírun fàǹgbò ti rí Ànábì júwe bí ó ṣe rí o tí irun rí ọkọ ẹ̀ tí ó máa ká tó so yóò àná ọ̀yá kírun fún wa Ànábì wa sọ pé fàyẹ̀kùl Isa wà máa sọ pé láà in lè kírun fún yín lè ṣáájú kírun o torí pé inna ba'dakum ala ba'din umara apá kan nù yín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìjọ tó kàn èmi ẹ ṣe Ànábì Ọlọ́run mọ́ tó ti báyìí kíní mi ti parí so mẹ́sẹ́jì mi ti parí mo jọmọ lẹ́yìn Ànábì mi ní tí ó yọ pọ̀lọpọ̀ ní tẹ́lẹ̀ mi fi ní sẹ́fẹ́ bá dé tí ó tó á dá Ànábì ajẹ́kẹ́gbẹ́ Ànábì Ọlọ́run mi nìde ìní òjò ní líìdì ìran Ànábì sọ gbogbo ẹ máa lọ bí súnà ẹ lọ táàpù knowledge ṣùgbọ́n yóò ń bí díà ẹjọ́ lásán lẹ́kẹ̀ máa ń rò bẹ́ẹ̀ bá wà lóde mọ́lúdé ẹjọ́ lásán náà ni àìmọ́ táàpù knowledge níbi súnà kò jẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ máa ń sọ so ó ní Ìsá sọ pé apá kan yín lọ́lọ́run fi ṣe olórí lórí apá kan Ọlọ́run fi ṣe tẹ́kírímà ni ó fi ṣe àpọ́nlé takrimatullahu hadhihi umma so Ọlọ́run fi ṣe àpọ́nlé fún ìjọ yìí ó fi hàn yí pé ìjẹ́ aṣáájú àpọ́nlé ni so tá a bá lè sọ pé ọlá tá a rí fún màmú nu so ọlá tí ń bẹ so téèyàn bá sì já ṣáájú tó jẹ́ ìmáàmù ọjẹ́ ìmáàmù mọ́sálásí ni ọjà ṣáájú kan ni o Ànábì ní yóò wà lábẹ́ ìbòjì Ọlọ́run ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú tó bá jẹ́ imamun adilon ìmáàmù onídéédé ibẹ̀ yẹn láti máa pé gbogbo ẹ̀yin bàbá wa League of Imam and Alpha tẹ́ ẹ wà ní Ọ̀ṣun State pé kẹ́ ẹ jẹ́ onídéédé lórí ọ̀rọ̀ Inisa torí pé ọ̀rọ̀ tó ti ń padà sọ́dọ̀ yín ẹjọ́ ní déédé o bẹ́ẹ̀ bíyàn bá tó rádaràda láyé Ọlọ́run ó tún tó níjọ́ tí nǹkan kò ní wúlò mọ̀ pé ṣé wọ́n ló fi kèfèrí jẹ ìmáàmù ṣé wọ́n ló folóògùn jẹ ìmáàmù ṣé wọ́n ní kó lóògùn ọ̀wá jẹ ìmáàmù nínú mọ́sálásí ni ṣé bó nílé awo tó lóògùn máa ń lọ kí láàfáà wá débi òògùn kí láàfáà wá débi bàǹtẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run so tá a bá rí inú ìmáàmù náà tó bá jẹ́ wípé òun náà wulẹ̀ máa ń browse nínú yẹ̀pẹ̀ so yọ̀ọ́ fẹ́ máa wò pé irú ẹni tí ń browse báwọn ìyàwó oníyẹ̀pẹ̀ náà ní káwọn òbí jẹ̀mọ́mù káwọn olè bá máa wẹ́ni kúnra má dẹ̀rú ẹ̀ wò lọ bẹ̀rù Ọlọ́run ìwọ náà sì túbá kò bí ń tọ́ wà torí pé yìí ò sí lára ìsìláàmù. àwọn àbèrè pé man ahaku bil imama ṣé àlẹ́ akérò ní amúlẹ̀ afqah ta ló yẹ kó jẹ̀mọ́mù afẹ́ máa dọ́gbọ́n sọ mọ́jẹ̀mú nu káwọn ará nìṣà kọ́ máa gbọ́ kọ́ máa wò pé ẹni tá a fi jẹ̀mọ́mù lu wa lẹ́yìn wàhálà bí ọdún bíi mẹ́ta mẹ́rin márùn-ún so ok ta la fi jẹ̀mọ́mù ta la wò kí la wò quality ta wò ní àwọn bàbá wa náà inú ẹ̀kọ́ tí wọ́n kọ́ náà láti ń kà jáde yìí kí kálukọ́ lọ gbé tí a fi kú ẹni tí a fi kú sẹ́rí màlìkíyà máa dà pọ̀ inú màlìkíyà náà á padà àásù sáńdì mọ́ màlìkí o tó jẹ́ káwọn àbá gbọ́dọ̀ tẹ̀lé màlìkí o màlìkí tó lé díẹ̀ lọ́rọ̀ ní màá mo ju àwọn àyímọ̀ yòókù lọ ẹni tó fẹ́ lọ wo inú mùkọ́dímọ̀ ìsíyà kọ́ lọ́ máa wò ó bá wà ń bẹ̀ ó bá lọ wo aládìí sáà lọ́ máa wá tí àmàlẹ́ ẹni tí àmàlìkí tẹ́ máa sọ̀rọ̀ máa wò ó rí i pé ọkọ̀ jẹ́ pé mọ́ límìtì ìmọ̀ rẹ síbẹ̀ ọ̀hún ní táwa fẹ́ sọ fún ọkọjá inú àádọ́rí o ọkọjá inú mùkọ́dímọ̀ tó ìsíyà ọkọjá inú rìsálà o tó ti bá ní ìsẹ̀ ṣùgbọ́n tó o bá gbé wájú náà àwọn quality tá a sọ àwọn lè mọ̀ bọ̀ fàdíìsì báàkẹ̀ wọ́n lè má fi nǹkan ní báàkẹ̀ ṣùgbọ́n àwọn ọkọ̀ sọ yìí pé kódà májẹ̀mú tọ́pọ̀lọpọ̀ tí ọkọ̀ sọ ni pé al-Islam kákọ́rí Islam lára ibẹ̀yìn tí ìfẹ́ bẹ̀rẹ̀ ń bẹ̀ ni o tí ó bá jẹ́ pé wọ́n fẹ́ sọ̀rọ̀ pé ta ni ó jẹ̀ máàmù tó wá ń rí kànú tíà ẹ̀yin bàbá wa tá à ń rí kànú tíà tí wọ́n sọ pé májẹ̀mú àkọ́kọ́ ni pé Islam kí Islam wà ó fi hàn pé ọgọ́rọ̀ ẹlòmíì ni ó máa kílèmù jẹ́ mùsùlùmí tí èsè mùsùlùmí orí àwọn tó kọ tí a ò dàrú ẹ̀sìn sì kọ́ wa lẹ́kọ̀ọ́ pọ̀ ẹ̀rì kó wọn kọ́kọ́ pé al-Islam ṣé tí ń sábà ń tẹ́ ṣé mùsùlùmí ni ṣé wọn ọmọ ni tọ́lá ọmọ sọ pé ìyún nígbà tó ti ń kírun ti ń gbàwẹ̀ ṣé wọn ọmọ káyọ̀ tí ń kírun lọ́wọ́ ẹ̀jẹ̀ mọ́mù síbẹ̀ tí ń kírun lọ́wọ́ ẹ̀jẹ̀ mọ́mù kí ó jẹ́ fi à ń kọ́nu tí àpẹ́ al-Islam torí ẹ̀ ti mọ̀ kí ìsì gbogbo ẹni tí ń kílèmù pé mùsùlùmí lóun ni mùsùlùmí ẹ má wá waste irun àwọn èèyàn gbogbo owó ọmọ mú tó ń tẹyẹn irun tí ẹ ń kí lẹ́yìn rí ọ̀dà
ọgbàrún àwọn èèyàn jẹ́ ó tún wá lọ jẹ́jọ́ eléyìn níwájú Ọlọ́run. Al-Islam ni wọ́n kọ́ dákọ́ mọ̀ ń bọ̀ ntí ìfẹ́ lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n jẹ́ akọ́ tiẹ̀ kọ́ lọ bí àwọn méjèèmú tó tiẹ̀ clear ipe ẹ rí i pé ntí ẹni ń dá wà lálẹ́ ntí wọ́n ní ń dá wà lálẹ́ torí pé oríṣiríṣi àwọn èèyàn ti pè wá àwọn èèyàn sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì oríṣiríṣi ọdún àwọn ọdún kẹtẹ tó ń bẹ́ ń bì tó tóbi mẹ́wàá tí ntí ẹ̀ ti gbọ́ so látara pé fóònù orí rẹ̀ ti kún ó ti wá ń ṣiṣẹ́kíṣẹ́ so wọ́n sáà sẹ́ndì oríṣiríṣi ọdún nǹkan tí ń dá wà lálẹ́ kò sí wàhálà kankan o ju yí pé àwọn igun kan wà ìlú ló fẹ́ wọn àwọn elite ìlú ni wọ́n rí pé àwọn tó lè gbèlú wa lárugẹ rèé àwọn eléyìí nímọ̀ wọ́n yanjú wọ́n kọjá wọ́n kẹ́kọ̀ọ́ ní Nàìjíríà wọ́n kẹ́kọ̀ọ́ lókè òkun wọ́n tún ṣe ìmáàmù lókè òkun wọ́n á darí wálé ẹ jẹ́ àfirú àwọn eléyìí ṣe ìmáàmù kí lọ síwájú ọba lu wa àwọn kan wọ́n wá lọ mú àwọn kan náà wà pé ẹ̀ẹ́dẹ́lẹ́ yìí náà ṣe òun náà wà lé ṣùgbọ́n tí wọ́n mú wà yìí wọ́n ní òsì nǹkan kan lẹ̀ number 1 kò sì kéún lẹ̀ ẹ̀mọ̀ kẹtí wọ́n ní òsì kéún lẹ̀ máa gbẹ́yẹ kí n ṣe akẹ́kọ̀ọ́ lè ka fátí àní tá à ń sọ o ṣé wọ́n ní òsì kéún lẹ̀ ipò mọ́mọ́ afẹ́mẹ́ tí ó jẹ́ wọ́n ní òsì ńlẹ̀ number 1 wọ́n lẹ́ni yìí wọ́n ní gúdù nípa ogun pé àwọn àtẹ̀gbẹ̀jì ń yájú ni so àwọn ọ̀dọ́ ìlú àwọn òkè bó láṣẹ wá fi ẹgbẹ̀jì jẹ lè máa mú ṣùgbọ́n àwọn náà tó ti láwọn bákìn láwọn ibìkan níbi tó ti wá ké àwọn aláṣẹ nílùú ẹni ìnẹjà lò ibẹ̀ ni wàhálà ti wá ń ṣẹlẹ̀ ẹni yìí jìnnà èyí ìwé ẹ̀rí kankan kò sí lọ́wọ́ rẹ̀ àwọn tá à ń sọ yìí wọ́n kẹ́kọ̀ọ́ number 1 wọn lẹ́yìn tí ìlú fà kalẹ̀ pé wọ́n ní kó jẹ́ máàmù ẹni tí wọ́n tó fà kalẹ̀ pé wọ́n ní kó jẹ́ nẹ́bí àwọn méjèèjì kẹ́kọ̀ọ́ Nàìjíríà wọ́n kẹ́kọ̀ọ́ Saudi kì í ṣe ọ̀rọ̀ pé akànjáde wọ́n lọ kẹ́kọ̀ọ́ nílùú ànàbí sallallahu alaihi wasallam so ṣùgbọ́n àwọn ọmọ mọ̀ra tv kan ti máa òkè irú àwọn tí ní ẹlẹ́ kẹ́kọ̀ọ́ Saudi wọ́n ètò wọn sọ méèké o ẹ̀tún máa wo nǹkan o so jí báyìí wọ́n èso méèké o wọ́n èso ọmọ kékeré ẹni tí a ń fẹ́ fà kalẹ̀ wọ́n jù lọ torí pé ńgbà tá a bá ń ka májẹ̀mú ẹ rí i pé ìsìláàmù wàláì ọ̀rọ̀ ti parí bí orin tá a máa ń dànsẹ́ pé ayé tó dojúrú ẹjọ́ ayé kọ́. ayé tó dojúrú ẹjọ́ ayé kọ́ ànábì ló sọ̀rọ̀ tẹ̀lé ọgbà òdì tẹ́ bá tẹ̀lé kẹ́ tó lè sinmi. a wà lọ síbi pé àwọn àáfàá àkọ́kọ́ fàmọ́ra wọn lọ pé talento lẹ́tọ̀ọ́ kó tiẹ̀ kọ́kọ́ jẹ́ mọ́mù wọ́n ní sẹ́ni tó mọ Kùránì ìka ní abẹ́ ń tọ́mọ fíkíù tọ́mọ gbòye ẹ̀sìn àwọn àfẹ́sìn fàmọ́ra wọn lọ́wọ́ ó fi hàn pé wọ́n kọ́ gbà pé tí ó jẹ́ mọ́mù làbúdà à ń yẹ̀kú na àlìmọ̀n ọgbọ́dọ̀ jò ní mímọ̀ wọ́n wá bá pínmọ̀ yẹn sí méjì pé ṣé máa kó lè ka Kùránì ẹ mọ̀ gbọ́ akérọ́wù kì í ṣerú àwọn Kùránì táwọn ń káàkiri sọ́rọ̀ àbáwá tó ti ká lọ jazakumullahu khairan ọlọ́run bá ń sálẹ̀ sọ lórí tí wọ́n bá wà láyé ní ìsìtọ́ ní ẹ sáwọn bàtọ́ wá kàrọ́ tí wọ́n mọ̀ kankan ní àṣọ ọkọ̀ ọgbàdùn wọ lọ́mọ tó ń ṣe fáwọn àbáyẹn lẹ̀ tó ti yé báyìí bí wọ́n ṣe mọ̀ káńgbà náà nù ayé tí wàá lajú kọjá kọ́ máa ń ṣe sọ pé wọ́n tárìkù wọ́n máa dẹ́kọ̀ mọ́ tọ́ríkù anájímù ṣàǹkìbù níbo láyé dàwà ẹ̀ wọ́n bá kárọ́ lé wọn kó wájú bọ̀ gidi pé ń bo níbi táyé lajú lé 2023 lámọ̀ wá. 21st century. níbo wá ṣàmáyì níbo wá ṣàmáyì bíbó láyé tá a wà yìí fáwọn bàbá lẹ pé sọ́wọ́n wà gbà yín Ọlọ́run ó ti gbà fi wọ́n lẹ̀ a ní òfò àwọn òkú ọ̀run lẹ̀ so ti báyìí wọ́n gẹ́gẹ́ là ń bá wí máa kẹ́ ẹ̀rí nǹkan wọ́n fi kí àwọn bàbá ṣe ẹ̀yẹ bí wọ́n ṣe máa kánu wàhálà àwọn lọ́dọ̀ọ̀rọ̀ fún wa lónìí fáwọn bàbá lẹ̀ wàhálà àwọn lọ́dọ̀ọ̀rọ̀ fún wa lónìí kí wọ́n tó rí yùn gan kà ikùn mọ́ òtún bọ́ sí tòsí ẹlòmíín ní láti Ìbàdàn lábẹ́kúta torí pé ọgbà Suratul Fatiha àbùn àwọn kọlà bùn ṣùgbọ́n ọ̀tọ̀ wà lónìí tó wá ń ka tó ní àwọn bàbá ni ọlọ́run bàbá ní òṣèré ọmọ gbénu ilé alábàrà tí ẹ ń gbé ọ̀nwálé fúláàtì káàkiri ọ̀nwá selfcon sáwọn àbáyẹn gbé selfcon ọ̀fẹ́ àtúrásì ìbílẹ̀ yẹn ọwá di bí ẹ̀kọ́ ọ̀lẹ́bà tí ògbódó ńlá ọ̀kẹ́kọ̀ọ́ ọ̀lọ́kọ́ bí ẹ ṣe ń gbé ọ̀mọ̀mọ́ kí òun aláǹgbálẹ̀ ńlẹ́ káàkiri àdúgbò yọ wá di bí ẹpẹ́ bí ẹ fẹ́ jẹpọ̀ ẹ̀ ṣe aláǹgbá lọ́mọ pa lórí múmbàrì sálàǹgbà lẹ́mọ̀ pa lórí múmbàrì àwọn òtọ́rọ̀ tí Yorùbá nínú ẹni tí Yorùbá
àti parí ìjà Yorùbá tí ẹ máa ní kẹ́nì kan wá pẹ́tù sáwọ̀ mi kẹ́ tó ẹ pé bá lè dá kéèyàn máa lọ rẹ́ǹtì yẹn wá níta ni Yorùbá pẹ̀lú àbòsí lọ́kọ́lé sọ́dọ̀ Yorùbá ó rò tọrọ ẹ̀rọ àwọn òní lè sọ àbúrò tó bá yé ẹ̀gbọ́n jẹ́ tẹ́gbọ́n fi síbi iṣẹ́ pé kọ́ wọn bó mójútó bí iṣẹ́ tó wá jí owó ẹ̀gbọ́n tó jí gbé nígbà bàbá fámìlì ọba dájọ́ wọn kàn jókòó báyìí nà kánú fámìlì ọ̀sìn náà ni pé dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ olùsọ lójú oko wọn àmọ́ bu wọn àbòsí wọn bẹ́ẹ̀ ṣe wọn o kẹ́gbọ́n ló ṣe dáadáa sí ọbẹ̀ kọ́ ọmọ fi lẹ́yìn ọ̀sán ìwọ náà sọ ti gbọ́ báyìí láti bọ́ ọba wí nígbà ọba yẹ ẹ̀gbọ́n jẹ́ àti bọ́ ọba wí ọ̀fà mọ́ dáadáa ni wọ́n á mọ̀ wọ́n mọ̀ sí àṣẹ dáadáa o gbogbo rẹ̀ tó jí ó fi kọ́lé ni wọn kò rí rẹ̀ náà ni wọ́n kú ya wèrè wọ́n náà lóòkú gbé síbi ẹ̀dàkùn tí wọ́n ń wò lẹ́wẹ̀kẹ́ wọn ni fàbúrò ẹ̀ mọ́ra kò sí ní tá a rí sẹ́jọ́ nu sẹ́jọ́ rẹ̀ nu tẹ́gbọ̀n sì ti mọ ibi tí nǹkan ti bá wọn tó ti bá jẹ́ ọlọ́kùn tó ọlájẹsẹ́kù ọ̀nà gbogbo ọ̀nà wọn nà orí rẹ̀ kódà tí wọ́n gan bá débi ilé lórí ó dùn Yorùbá pẹ̀lú àbòsí òkè àwọn àfáà wa ń fà pé ṣé ẹni tó mọ Kùránì kà ẹni tó mọ sọ pé kì í sáwọn Kùránì pé ìṣàǹṣà máa wù ìṣàkọt ara o kì í sáwọn eléyìí o tó mọ Kùránì kà tí ó kàbí tajwid nítorí tí ò yọ al-insan aduwwu ma jahil ọmọ nìyẹn ọ̀tá tí ọba mọ̀ ni èwo ni ká máa ṣe nígbà tó ọmọ ni tó ti yé báyìí sórí tó ọba ilé sí kéwú pé ibi tí èdè lárúbá lágbára sí ìtumọ̀ ọ́ dàrú alihamdu ní bẹ́ẹ̀ ha ni tó ọba yẹ fakọ gbé tó ní alihamdulillahi ìtumọ̀ ní pé ikú ni fọ́lọ́ ọ̀dà sọ ẹ̀kọ́ ọ̀sọ́bà sọ́mọ̀lẹ́kà gan ò ní fẹ́ fọ́n gbàrún tí ìbá ìpín wọn káwò kó kọ̀dá bọ́ọ̀ bá ti wá lè gbàgbàrún kọ́ wọ́n bá sá lọ kó máa tẹ̀ ẹ̀kọ́ ya wèrè so wọ́n wà máa fi pèrè ẹ̀sẹ̀ pé ìwọ ni ìparun ọmọ bá wọn mọ̀ sọ́bà pé àwọn sì máa fi ìparun ti sọ̀dọ̀ Ọlọ́run so èdè lágbára àwọn àfáà wa ní sẹ́yìn tó mọ Kùránì ìka tó dáa sọ pé tó mọ Kùránì ìka wọ́n lè ní àfáà náà mọ Kùránì ìka kì í ṣerú eléyìí o àwòsọ mọ Kùránì ìka number 1 ṣerú ẹni láàfin jẹ̀mọ́mù sẹ́yìn tó mọ Kùránì ìka jù ni abẹ́ni tó bá mọ fíkíù jù àwọn àfáà pín sí méjì alákọ̀ọ́kọ́ wọ́n ní al-akra'u ẹni tó mọ Kùránì ìka awla bil imama òun lọ́lẹ́tọ̀ ọkọ̀ jẹ ìmámù àwọn tó sọ̀rọ̀ ẹni ìmámù Abu Hanifa ìmámù Ahmad àwọn tó sọnù o àwọn ní ẹnbá ti mọ Kùránì ìka ni wọ́n ní kílẹ̀ rí yín wọ́n náà nàbí sọ yí pé idha kanu thalatha inú àdìsí àbí Sa'id al-Khudri ànábì ní tẹ́ bá ti pé mẹ́ta faliya ummuhum ahaduhum wa ahakuhum bil imama akra'uhum ànábì ní kẹ́nìkan nu wọn kó ṣe máàmù ṣùgbọ́n tó lẹ́tọ̀ àti ṣe máàmù nínú ẹ̀yin mẹ́ta yẹn òun lẹ́ni tó bá mọ Kùránì ìka ju o ó fi hàn pé ẹ ti ká ti ẹ̀dùn lórí kíka Kùránì nìkan gan tọ́mọ̀ kájù wọ́n lẹ́nìkan kẹ́kọ̀ọ́ nílé ọlọ́mọdírásà ọjáde ó tún fòbẹ̀rẹ̀ ó di Saudi ẹnìkan bẹ kò kú nbí kankan kọlọ́mọdírásà kọlọ́ kankan àwọn àtàlágbànẹjọ ń ṣeré nílùú ẹ wá fẹ́ wò gan sí yóò jọra wọn ẹjá máa sòótọ́ ọ̀rọ̀ sí yóò jọra wọn ẹlẹ́wọ̀n gúdùn bíi aláǹgbá ẹgbẹ̀jì ẹ fẹ́ lò bá nù nínú àdìsí àbí Sa'id al-Khudri Ànábì ní ya ummul qawma akra'uhum li kitabillah ẹ mọ gbádìí sí yìí o gbogbo ẹni tẹ́ ẹ fẹ́ máa jẹ máàmù tẹ́ ẹ fẹ́ máa yàn máàmù mò ń fọ̀rọ̀ Inisa kàn ṣe èké study gbogbo ilẹ̀ yóò bá ọkàn balẹ̀ pé tá a bá lè tẹ̀lé ní tànàbí sọ yìí sallallahu alaihi wasallam wọ́n láàrin ní pọ́blẹ́mù kálukú náà tẹ̀lé ọmọdútó kí ó láti gbọ̀ bá ti wà ń pilẹ̀ kálukú fẹ́ jẹun ẹ̀sìn ìrìnlẹ̀ rẹ̀ ẹ̀ ń jàǹbá ẹ̀sìn ìrìnlẹ̀ rẹ̀ oúnjẹ ṣé wọn àdílẹ̀ tán ẹ máa gbé kún bọ̀ Ànábì ní ya ummu al-qawma ya ummu al-qawma akra'uhum li kitabillah ẹni tí kò jẹ́ máa jẹ́ máàmù ó ń ṣe Ọlọ́run tọ́lọ́run fẹ́ sìnà ní sọ báyìí o Ànábì ní ẹ̀rí táwọn igun àkọ́kọ́ mú wa mọ̀ ń sọ yìí o wọ́n ní akra'uhum li kitabillah Ànábì sọ pé ẹni tó bá mọ Kùránì ìkájù sallallahu alaihi wasallam kódà àwọn àfáà tó wá fàmọ́ra wọn lọ́wọ́ ṣé akra'uhum tànàbí dá kan ṣé ń tọ́ ha ni àbẹ́ ń tó lè kà á ìtìláfù mi tó náà ẹ̀ṣẹ́ àjàfihàn lẹ̀ Ànábì wa ní fa inkanu filikirọ àti tẹ́ bá rí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta bóyá ní ìlú nìsa ní ìsìn àbí lùbòmí èèyàn mẹ́ta níjà ẹjí kálukọ́ ka Kùránì ńgbẹ̀ nìkan fẹ́ bẹ̀rẹ̀ nìkan ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim àti gbọ́ ẹ wò wọ́n ti jẹ̀mọ́ mú tiẹ̀ ẹnìkan sọ pé
a'udhu billahi ṣùgbọ́n náà tó pè dáadáa ó tún pè dáadáa díẹ̀ jẹ́ ẹnìkejì lọ́kọ̀ wọ́n ti ẹ̀ jókòó lẹ́gbẹ̀ẹ́ kan báyìí torí pé kì í ṣe àwùsù ni wọ́n ṣe so àwa máa wò pé ńgbẹ́ nìkẹ́tọ́ bọ̀ ọ́ta òní a'udhu billahi minash shaitanir rajim ọ̀dà ustaz ẹ̀yẹn dúró báyìí so ẹ̀yin méjèèjì ẹ má bínú o ẹni mọ Kùránì ká jù yín lọ torí pé òní ó lídìí irun so ìdánilẹ́bí ń sọ no gbọ́rọ̀ sẹ́ńtọ́ mẹ́sìn wá ẹ̀ ń fìfẹ́ ẹnu ṣe lágbájá ń tíá oníyanrìn ni oníkìníkan ni eléyìí àjọ ń ṣe ẹgbẹ́ kìníkan aláwọ̀ of Nigeria ni eléyìí ní ọgbọ́ tíá eléyìí ní ọmọ fìdí aburú rẹ̀ so ànábì wa ní tẹ́ bá wá rí kẹ́ẹ̀ka ogun wọn kàbá kan náà fa nkanu filikirọ àti sàwà tí ẹ bá mọ Kùránì kàbá kan náà fa a'lamuhum bi sunna ẹsẹ̀ ti di pé sunna tó jáde ànábì ni ẹ̀tọ́ bá wà má díìsì jù náà méjèèjì síbẹ̀ tó lọ́n fẹ̀sìn rán ní sọ̀rọ̀ yìí kí ló ní tẹ́ ẹ̀ fi tẹ̀lé ẹ̀yin sì ní kò sí súnà ó ń ṣe ọlọ́run ní pè nǹkan rẹ̀ yìí ó ní Kùránì ní ẹ̀kọ́ fi ṣe number 1 tẹ́ bá rí kẹ́rí bákan náà ń bi Kùránì fa a'lamuhum bi sunna ẹ̀ ń tọ́ bá wà mọ súnà jù tọ́ má díìsì jù tọ́ gbàgbọ́ yé rẹ̀ fa in kanu fi sunnati sawa ànábì ní tí ẹ bá tó wá rí bákan náà tá a rí pé eléyìí má díìsì ẹ jù sí wàláì ilẹ̀ yóò bá ẹ̀ mọ́ lágbára o ẹ lọ wo hajj tí bàbá wa Bombas tí wọ́n ṣe káyìn gbèsè ayé wọn the same àjìyàn náà ni bàbá òsèmí ní ṣe káyìn ní gbèsè ayé wọn the same àjìyàn náà ni bàbá Alibani ṣe káyìn ní gbèsè ayé wọn ṣáàjì 1998 kọ́ ní àbí 98 àjìyàn náà ni gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn àgbàfà àgbáyé ní à ń ṣe wọ́n wá wà papọ̀ ní àjìyàn tí ẹ bá ti wá ju question wàjú àràfà question tó bá ní í ṣe pẹ̀lú àkídà bàbá Bombas ni wọ́n dáhùn rẹ̀ question tó bá ní í ṣe pẹ̀lú hadithi Bombas sọ pé Alibani oníkọ́ dáhùn question tó bá ní í ṣe pẹ̀lú fíkìú wọn ò ní Uthaymin oníkọ́ dáhùn ẹwù bẹ́ẹ̀ ṣe pín láì dààmú kẹ̀kẹ́ nígbà wá tó àsìkò tí wọ́n ó kírun kálukú wa ń wò pé ta ni ó ṣáájú kírun báyìí bàbá Bombas ní mufti gbogbo ayé mufti Saudi ni mufti gbogbo ayé kì í máa ṣe àwọn kì í ṣe ìlàkánú mi nì kì í máa ṣe àwọn mufti wa so Sanusi ṣé Sanusi ara o àwọn mufti gbogbo ayé tí kẹ́ ògidì ń bẹ́ńlẹ̀ so bàbá Bombas wọ́n wá ń sọ pé Alibani wọ́n ní kó ṣáájú kírun wọ́n ní sọ́ọ̀lì bínà Alibani wá sọ pé lálálálálálá anta sheikhuna wa anta imamuna wa anta muftina so ìwọ ni imamu wa ìwọ la síwájú wa ìwọ ni àmírù gbogbo wa níbi ìwọ ló ṣáájú bàbá Bombas sọ yìí pé kulluna fil Qur'ani sawa sọ̀rọ̀ àmẹ́tẹ̀ẹ̀ta yìí bákan náà ni gbogbo àṣìjọ ọmọ Kùránì ká wa anta a'lamuna bi sunna ṣùgbọ́n wọn lọ mà díìsì ju gbogbo wa lọ́wọ́ ní ọ̀ṣáájú bí Alibani ṣe bọ́ wájú nù sẹ́ẹ̀rẹ́ àwọn tí wọn ò dàrú ọ̀rọ̀ ń tọ́sẹ̀lẹ̀ wá kí ìmọ̀ sọ fún ọ̀rọ̀ 98 torí pé wọ́n tẹ̀lé àdìsí ànábì ní òjì gbèsè ayé wọn dàrú ànábì wa ní tẹ́bá tó wá jẹ́ kí bákan náà wọ́n sì jọ rí bí àdìsí fa akidamuhum hijiratan ẹ wò pé ta ló kọ́kọ́ ṣáájú ṣe hijira àṣìṣàbù kíyà máa ń bẹ níbi ọjọ́ orí ẹ tó máa gbọ́ ànábì wa ní fa in kanu fil hijrati sawa tí wọ́n ké àsìkò náà wọ́n tó jọ ṣe hijira wa fa akidamuhum silman àwò ta ló kọ́ gbà ìsìlámù náà wọn nígbà tí wọ́n léèyàn ẹnìkan bẹ àgbàlagbà làwọn tá à ń sọ yìí náà o ẹni tá tẹ̀sí fẹ́ máa bá tọ́wẹ́ máa fa nǹkan ẹ̀ ó kéré sí wọn tí wọ́n bá tiẹ̀ tún dọ́mọ kí ó bá kan náà ìsìláàmù tún ní àwọjọ́ orí tí mọ̀ wọn bá débi pé ẹni yóò lé wọn kò lè lé wọn bá láyé nínú mọ̀ àwọn tí yóò dúró so ọ̀rọ̀ àwọn alákọ̀ọ́kọ́ nù Ànábì sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn àfáà kejì ní no kì í ṣe tó mọ Kùránì kájù kọ́kà mọ Kùránì ká díẹ̀ ni kì í ṣe pé kọjá pé òun lọ mọ Kùránì kájù kọ́kà mọ Kùránì ká níwọ̀nba tí ó fi lè kírun tí ò ní sí ẹ̀rọ ń bẹ̀ ṣùgbọ́n ẹni tó bá mọ fíkíù jù ní ká wò ká tì síwájú àwọn wo lọ sọ bá Imam Maliki ọ̀tán Malikiya àwọn ní adó lórí táǹtẹ̀lé wọ́n dó lórí fíkíù pé tí bá tiẹ̀ tó wá ní wọn mọ Kùránì ká ẹjẹ́ àṣẹ ti kọ́ṣàn fíkíù fún ṣe rí ẹ̀yin tó ní gẹ́gẹ́ lẹ́kàn máa ń síbi ẹni pé kí ni ẹ̀yin lẹ́ ń dá sí àwọn tànà rú wàláhì àwọn bàbá tànà báwa gan ṣe kéré a rí ràlẹ̀ràlẹ̀ àwọn àgbàlagbà tànà bó ṣe rí a rí ràlẹ̀ràlẹ̀ àwọn àgbàlagbà tànà ṣebí níjọ́ wọn ń fi bàbá wa nísàlẹ̀ Ọ̀ṣun jẹ̀ mọ́mù bàbá wa àgbàlókè ààrẹ wọ́n láwọn béèrè tí wọ́n béèrè pé kẹ́ni yóò tó dì mọ́mù wa tí wọ́n bá lè dá àwọn béèrè báyìí béèrè fíkìú bàbá sì dáhùn kì í ṣe tọ́tẹ́
pé ó ṣe di ìmáàmù ìlú Ìbàdàn. So àwọn méjèèjì sì ní tẹ́ bá ń gbọ́ òkè nínú mọ̀ bàbá wo òkè ààrẹ bàbá wa ní Mudafir òkè nínú mọ̀ tó ń ti bẹ́ẹ̀ tí àbá wo òkè ààrẹ táwa tẹ̀lé àwọn àfa wa tí wọ́n bá lọ tí àbá òkè ààrẹ bá ń tú tafsiri lọ́wọ́ nígbà tí àbá Mudafir fi jẹ́ ìmáàmù tí wọ́n ti tú Kùránì níbi kan wọ́n ní eléyìí ti kú olóko etílé o ó ti doko ẹ̀gàn àwọn àgbàlagbà ló lérò àbá àmọ́mù wọ́n ó jù sí àbá àmọ́mù àti bàbá àmọ́mù ó gbé láì jẹ́ kẹ́ múra wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn méjì ọmọ jọ ju ìmọ̀ síra wọn inú àwọn tí ẹ jẹ́ àgbàlagbà tí kéwù ti yé kè yá wa ń gbà náà inú wọn máa ń dùn láti máa lọ jókòó ti àwọn àgbàlagbà ní pé àwọn kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ nìkan bá dúró rẹ̀ ní ìsìn pé ẹ̀ ń sọ fẹ́ máa wọ́ sí wù ni ọwá ju oko bàṣẹ àwọn ẹ̀ẹ́dẹ̀ gbọ́ra wọn yé kò sí wàhálà nígbà tí bàbá ṣé Mudafir tí wọn ò sí láyé mọ́ àbá òkè ààrẹ wọn ń dákẹ́ ó tú lọ ni o tí wọ́n ti kàn án bìkan wọ́n ní kọ̀sẹ̀ntà àbá dápàrà mi mọ̀mọ́ rahimahumullah kọ́lọ̀ máa ní kẹ́ ogbó wọn sọ́bọ́ ni ó sì wá dìsìn tẹ́nìkan àkàn fi akúrẹ̀tẹ̀ kan ní akúrẹ̀tẹ̀ kan ní ọjẹ́ bàbá wa mọ́mù Ìbàdàn tó ní ìsìnwò tó ṣe fáàrí fún yàn pa ní mọ́mù mo ti bá àbá pàdé lóde bí ẹ̀mí ló kàn rí tí wọ́n fẹ́ gbókọ ọmọ jáde orí ìjókòó wọ́n hun orin lárúbọ́ inú tó le jùlọ ní lárúbọ́ ni wọ́n fi gbókọ ọmọ tí ẹ̀sẹ̀ ń sọ fún wọn jáde akọ́mọ́ńkó tí wọ́n ti kọ́ àwọn èèyàn tí wọ́n ti kọ́ dàkájà wọ́n ti kọ́ àwọn pòfẹ́sọ̀ ṣé kò ní í ṣe é sì yànnà pé ìmáàmù wa lè ó ṣe é jáde ṣe irú àbámọ̀ Ìbàdàn ni wọ́n á máa pa síbi pé ẹ̀kan sáàdì wọn ṣe rábànà torí tí wọ́n bá sọ̀rọ̀ wọn ọ̀mọ̀rọ̀ tí wọ́n sọ ṣé irú àbámọ̀ Ìbàdàn tẹ́lẹ̀ láyé àǹtí kéwọ́n sẹ́lẹ̀ àbíṣẹ́rù máàmù Ọ̀fà lẹ́nu kọ́ wà ní ok àwọn èèyàn ń jẹ́ máàmù ẹwúrú arákà tí ń lò èmi ọ̀bọ yín sọ̀rọ̀ súnà àti kíní kaba ní ìsìn náà àní tó wá jẹ́ pọ́n bíbí àná lẹ́fẹ́ lò ẹyẹ mú jáde kọ́ ọmọ kéw ẹ wo máàmù Ọ̀fà ok ṣé kò ṣeé fi yàn pé ìmáàmù lélẹ̀ pẹ̀lú kéw pẹ̀lú gbogbo ẹ̀ ṣé wọ́n lè jẹ́ ìṣàṣàmọ́ ìṣàkọ́t kí wọ́n nírú kíní tí ẹ ní o ẹ wo àwọn mọ́mù bá ń lọ ẹ wo àbáwọ̀ mọ́mù lọ́rìn láwọn tí kéwọ́n sẹ́lẹ̀ ẹ lọ Ògbómọ̀ṣọ́ sẹ́ni tó Ògbómọ̀ṣọ́ tiẹ̀ wá jẹ́ ká mọ̀ yìí ké ṣe rí àwọn fídíò ọ̀kàn fẹ́ ẹ má tako súná mọ̀ so àwọn èèyàn sẹ́ni àwọn fídíò àti wọ́n ti ń kóra wọn jọ wọn àwọn pé ẹ má dá wọn súná débẹ̀ ẹ má dé kíní kó débẹ̀ wọ́n ti mọ̀ kì í ṣe pé fẹ́ lu wọn ni o wọ́n ti mọ̀ pé táwọn èèyàn bá ilé tí mọ̀mù kan bá ilé jẹ́ ẹ̀ńtọ́ gbẹ́sẹ̀ yìí àwọn tó wà nínú ìgbèkùn nínú ìlú yẹn wọ́n ti já ẹ̀mí sì fẹ́ràn òdodo àwọn àáfàá gangan ni wọ́n wà gbógun tirú ẹni o bí ẹ ṣe ń gbógun tì mọ́mù Ògbómọ̀ṣọ́ nísìn kì í sáráàlú o àwọn aráàlú kó mọ́mù Ògbómọ̀ṣọ́ jẹ débi pé kódà ẹ mọ̀ rí pé àṣepé yẹn lè sòdodo ká yóò nífẹ̀ẹ́ rẹ̀ tó báyìí ibẹ̀ là sí sí pé àwọn èèyàn gan òwúlẹ̀ fẹ́ ṣẹrú súnà ni ó sì láìbírètì èèyàn àwọn àfáà òǹbídí àwọn wá mọ fẹ́ǹsì dí àwọn èèyàn kúrò níbi súnà kí wọ́n bá jẹkún orí súnà tó lẹ́tọ̀ kí tí wọ́n bá ti lè mọ súnà ọjà fọ́ àwọn ni wọ́n àmọ́ gbá gbogbo wàhálà kíníkà wàhálà táwọn èèyàn ń ṣe lórí kí àwọn tí wọ́n gbàgbọ́ yẹ́sìn nílùú nìṣà ọmọ débẹ̀ kì í ṣe wàhálà pé torí àwọn aráàlú nìṣà o wàhálà pé kíjẹ ọmọ fọ́ káwọn aráàlú ọmọ lajú tí wọ́n bá lajú ìjẹ ti fọ́ ayé ti lajú bẹ́ẹ̀ fẹ́ wọ́n gbọ́ lórí mọ́mbàrí ayé ọgbọ́ lórí Facebook wọ́n gbọ́ lórí rédíò òdodo òsè tilẹ̀kùn mọ́. Imam Maliki alayhi rahmatullah wọ́n dúró lórí pé rárá ẹni tó bá mọ fíkíù tó mọ fíkíù tó ti báyìí tó bá mọ fíkíù tó má gbọ́ yẹ́sìn ok ẹni tí wọ́n bi léèrè pé wá sọ bí ẹ̀sìn sí táyà máa mú tí ọmọ kó yé pẹ̀jẹ́ sẹ́ni kọ́jẹ́ máa mú lù tí ó rò pé ní kó wọ́n lẹ́kọ̀ọ́ máa láǹgbá ni sẹ́ni kọ́jẹ́ máa mú lù ẹ̀yin òrí bógun mọ́sọ̀ ṣe rí ni nígbà àwọn mọ́mọ́ tó kápébù gbogbo ayé wa mọ̀ kí ìmáàmù tó bá mọ̀ kí yóò tún ìlú ṣe tó bá mọ̀ kí yóò tún ìlú ṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́ wá dẹni tí ń ṣe ìtìkáàfù pẹ̀lú àwọn èèyàn wọ́n máa béèrè ìmáàmù wọn máa dáhùn ọwọ́ àwọn jọ wá wọ létí ìtìkáàfù àwọn àṣẹ fatiwa class ẹ béèrè ọ̀rọ̀ sí tí ò yé yín ṣé eléyìí ní lọ́njà sówó ní òde ni tí wọ́n máa ọjà tí ńlá láǹgbà káàkiri ọmọ kí wọ́n mọ̀ wí so Imam Maliki sọ bẹ́ẹ̀ wọ́n ní kí ló dé tẹ́ẹ̀bí sọ báwọn Imam Maliki nínú tí wọ́n mú wa ni pé
wọ́n ní sẹ́ẹ̀rí àdìsí tẹ̀ mú wọn pa nàbí sọ pé ẹni tí kọ́ lídì àwọn èèyàn òun náà ni àkọ́rọ́ òhun wọ́n ní gbogbo àwọn sàbẹ́ tí ẹ mọ Kùránì ká kò sẹ́ni tí èso ní mímọ̀ nù wọn náà pé kíra àtànàbí sọ ń bẹ̀ wọn torí pé àwọn sàbẹ́ àyà mẹ́wàá wọn ń gbà lọ́dọ̀ ànàbí wọn ò sì ní gba àyà mẹ́wàá míì àfi kí wọ́n kọ́ lọ ha kí wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ wọ́n fi lò wọ́n mọ̀ fi kí u bẹ̀ wọ́n ní sọ ẹ máa gbọ́ àkọ́rọ́hù yẹn sí pé afúkọ́hù náà wà ń bẹ̀ ntí wọ́n máa ń lè kí sọnù wọ́n ní ńjọ́ tí ànàbí sì ti Abubakar síwájú pé kó kírun fáwọn èèyàn wọ́n ní sọ Abubakar lọ́mọ Kùránì kájú náà àwọn sàbẹ́ tànàbí fi sọ pé kó ṣáájú ńjọ́ tànàbí ní kó ṣáájú wọ́n ní sọ lọ́mọ Kùránì ká so bó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn àfáà lọ síbi pé ẹni tí ọba mọ Al-Kùránì ká dáadáa ṣùgbọ́n yóò wá mọ ìdájọ́ fíkìú tó ní í ṣe pẹ̀lú run sẹ́rí ìdájọ́ fíkìú tó ní í ṣe pẹ̀lú run táwọn àfáà bá sọ̀rọ̀ sọ̀látù má rò pé sọ̀látù kíkàdá ń kí o ìrun wákàtí 5 jímọ̀ wà ń bẹ o janaza wà ń bẹ o istisqai wà ń bẹ o tí wọ́n bá gbé kùsùfù wà ń bẹ o tí wọ́n bá gbé gbogbo mọ́síálà tó so papọ̀ 5 wá ó lé 1000 mọ́síálà ẹni yàn mọ̀ pétélé bá rí báyìí yóò mọ àkàmù sùjúdù sáwí yóò mọ gbogbo ẹ̀ ṣé irú ẹni tí wọ́n ní kò ní mustawa kankan ṣé ni ọmọ irú eléyìn ẹ má sì jẹ́ atanra wa jẹ gbogbo ẹni tí bá ń yọnu sí kí wọ́n sọ pé lágbájá yóò mọ kí oṣù gbogbo lóògùn òun lẹ wá ní kó wá máa darí yín ṣé ẹ lè gbarú tí mo fẹ́ sọ ẹ̀ kẹ́ ẹ ti sanwó mọ́kàtàn kẹ́ ẹ ti wá kó sínú plane kí wọ́n sọ fún yín pé ẹ má bínú ẹ̀yin pásẹ́njà o ẹni tí pilot tí ó wà yín o lánàá ni o ó sì bẹ̀rẹ̀ sí kọ́ kíní ni o kọ̀wárí o ṣé ẹ lè yọnu kọ́ máa wà yín lọ kálukú ọ̀bọ̀ ọ̀lẹ́ ní kí wà lẹ́wọ̀n ọ̀lọ́ ajímọ̀ ọlọ́mọdé ọlọ́run ò pè mí lọ́dún yìí náà kálukú ọ̀bọ̀ ọ̀lẹ́ lè gbà kí náà wáyìn lójú òfurufú kọ́ńbà kí náà ò sì wàyàn kéyìn òkú kó sì lọ àlìjánnà ọmọ pé ju kí ọ jẹ pé kí màmú burúkú ọ jẹ màmú fún yín lọ ẹ kírun ṣòfò wàá ẹ wéṣẹ àsìkò yín ẹ tó wá déwájú ọlọ́run ẹ̀ ní báǹkì kankan ìyún gan burú ìyún burú ní tí òye wa ńlẹ̀ yóò bá gẹ́gẹ́ nù ní tí òye wa àwọn àfà wọn á sọ̀rọ̀ lórí pé kò lẹ́tọ̀ọ́ fún ẹni tí ọba jẹ́ wípé yóò kàn máa ka Kùránì kì í tábà ní kéèyàn ọmọ Kùránì ká kì í ṣe àwọn kíkà tẹ́sọ̀ pé alágbájá ní fàṣà òun rẹ̀ dùn rárá o ànábì sọ bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam ànábì ní Abdullah ibn Abbas Abis Al-Ghafari ó ní mo gbọ́ tàbí sọ pé sallallahu alaihi wasallam yatakhawafu ala ummati 6 khisal ọlọ́nàbí ń páyà ìwà mẹ́fà fáwọn ìjọ rẹ̀ inú rẹ̀ imaratu sibiyan kọ́mọ ike ọmọ jálásẹ̀ ànábì ní mò ń páyà ìwà number 1 ẹlẹ́ẹ̀kejì kathratu shurut kí àwọn security ọmọ pọ̀ nígbàtí aburú bá pọ̀ náà ni so ó di méjì wàríṣùwà fil hukm kéèyàn máa gba àbẹ̀tẹ́lẹ̀ níbi ìdájọ́ ó di 3 wàkọ̀tí àti rahim kéèyàn máa jákun ẹbí ó di 4 wàstíkfáfù bidam kéèyàn máa fojú kéré ẹ̀jẹ̀ kẹ́kàn máa gbọ́ kí wọ́n pa lágbájá wọ́n ti jórí rẹ̀ wọ́n ti kíní kan kẹ́kàn máa wéṣì ẹ̀jẹ̀ ànábì ní mò ń páyà aburú tí ń bẹ́ẹ̀ fún yín ó di mélòó ó di 5 sùtìyà wà náṣù yattakhiduna al-Qur'ana mazamir yuqaddimuna ar-rajul laysa bi afqahihim ànábì ní àti ká jẹ́ wípé ẹ máa tìyàn àwọn tí ó máa mú Kùránì ní orin wọ́n sọ Kùránì di orin ìyẹn ni ó wà gbalé gboko wọ́n sọ Kùránì di ìdáhàtìlẹ̀ àkíyà kíní kan wọ́n wá sọ dorin ànábì ní yuqaddimuna ar-rajul wọ́n máa ti ọmọ nìyẹn síwájú pé oníkọ́ máa jẹ́ mọ́ wọn laysa bi afqahihim ànábì ní nkọ́lọ́mọ fíkìú ju o sallallahu alaihi wasallam wala afdalihim kì í sọ ńlọ́lọ́lá jù nù wọn o ṣùgbọ́n yugonnihim ganaha torí pé ó lóhun bí orin tí wọ́n fi Kùránì fọ́nù pé ó ní fàṣà ẹ̀yà wa tẹ́mọ́níyàn ní fàṣà ìmọ̀ àdìsí mọ́ sọ kì í ṣe Buhari lọ́gbà wa torí àwọn tí wọ́n kórìíra Buhari Imam Tabarani lọ́gbà wa Imam Ahmadu gbà wa ṣùgbọ́n Imam Bukhari náà gbà wá fi tààrí kì í ṣe ní sọ Bukhari so àti rí ẹ̀rí báwọn nínú nǹkan táwọn àfáà ká yìí pé lórí ọ̀rọ̀ pé ẹni tí ó kọ́kọ́ nímọ̀ ẹni tí ó jẹ́ màmú kò nímọ̀ ìmọ̀ Kùránì kíkà ìmọ̀ fíkìú kódà àwọn àfáà ní ó lẹ́tọ̀ọ́ kí ẹrú imamatul abud ẹrú kó ṣáájú kírun fáwọn èèyàn wọ́n ní kí ló dé wọ́n ní Abdullah ibn Abbas Abdullah ibn Umar ó nígbà táwọn muhajirun tí wọ́n dé Kùbá tó ti báyìí ẹni tí ń ṣe màmú fún ẹni Sálímù mọ́lá àbí Hudhaifa ẹrú sì ni Salim
ẹrú àbí Uzaifa ó ní wọ́n ní kó máa kírun fáwọn àwọn muhajiru àwọn ará Mẹ́kà torí pé kí ni wàkánà aktharuhum Qur'ana olọ́mọ Kùránì kájùnú wọn tó há Kùránì òní ẹ ti ṣáájú wọn ò sọ pé nítorí ìpọ́jẹ́rú wọn ò sọ pé ẹrú ni àwọn sàbí wọn á fi ẹrú ẹnìkan nù wọn ní ẹrú yìí ọmọ Kùránì kájọ àwọn yòókù lọ àwọn sàbí tí wọn kọ́ débẹ̀ tí wọn dé Kúbà wọn ní wọ́n ní kò líìdì nígbà táwọn bí fẹ́ rán yàn lọ Mádínà pé kọ́ lọ́mọ kọ́ wọn lẹ́sìn táwọn bí sì wà Mẹ́kà Musa bunu Umair oní Kùránì ni onífíkìú ni àáfàá ni nígbà táwọn bí fẹ́ rán yàn lọ Yaman Muaz bunu Jabal ó lànà bí rán lọ pé ìwọ ni ó lọ sílùú Yaman ìwọ ni ambassador ńbẹ ẹni tánà bí rán lọ lànà bí sọ pé tó bá dé ọgbẹrẹ kàmọ gbogbo àáfàá nù jọ mi pátá Muaz ni ó líìdì yín gbogbo àáfàá yòókù tó lẹ́yìn ni ẹ sì máa wò lọ́ọ̀kan déédéé bí ojú bá dé ni sánà bí rán láì mọ̀ kan sẹ́ni sallallahu alaihi wasallam ẹ mọ̀ kí n tọ́ bẹ́ẹ̀ sì jẹ́ nílẹ̀ Yorùbá náà kódà àwọn àfẹ́sì sọ fún wa pé ọmọ ekere ìmọ̀mọ́tò sọ̀bí yìí ni mo máa yìí tó bá jẹ́ pé òun lọ bá mọ̀mọ̀ jù òun ni ẹ̀jẹ̀ kọ́ ṣáájú tó bá ti àwọn àfáà kan fàmọ́ra wọn lọ́wọ́ pé irú ọmọ eke tí ò tí bàlágà ní ìsìn tó ẹ kó lọ mọ̀mọ̀ jù sáà lè jẹ́ ṣáájú kírun fa sẹ́rùn rẹ̀ ò ní jẹ́ náà fílà nkẹ̀kẹ̀ kẹ́tù lè mọ àmọ́ ibi tí ó tún lágbára dé ibi tí màá fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ àti ìparí ọ̀rọ̀ mọ́mọ́ ó lè jẹ́ pé yóò ní pàtó ọ̀rọ̀ ìtàn o ìdájọ́ jíjẹ̀ mọ́mọ́ ìntì ìsọ̀nsẹ́ tí mọ́mọ́ wà sí mọ́sálásí o so ó ní pé àwọn àfáà sọ pé látẹ̀síhù sọlá khalfal káfíìr kò lẹ́tọ̀ kéèyàn ò kírun lẹ́yìn kèfèrí torí pé lè anna salatahu látẹ̀síhù li nafsi òun gángan ò nírun kéèyàn máa sábà ń tẹ̀ kọ́ máa sín gbẹ́rẹ́ kọ́ máa yẹsẹ́ wò kọ́ máa yẹ yarin wò ọlọ́run ò fi rán nàbì gbogbo mùsùlùmí tí bá ń ṣe kèfèrí ni wọ́n ní wàlám yẹsẹ̀ al-iqtida'u bihi nígbà tó ń gan ò nírun bó ló ṣe wá kọ́ sí rẹ̀ ọlọ́run ní walaqad uhiya ilayka wa ila alladhina min qablika ìwọ ànábì àti ránṣẹ́ sí ọ àti gbogbo àwọn tó ṣáájú rẹ̀ pé la in ashrakta tẹ́ ẹ bá ẹ lé mọ́rogún kọ́ mọ́ lọ́n la yahbatanna amaluka gbogbo sí ẹ̀rí ó bàjẹ́ àwọn tí náà fẹ́ jẹ mọ́mù lónìí yálà ní nìsà ẹ kọ́kọ́ wò wọ́n tẹ́ fi wọ́n ni pé sọ́ọ́lá pé ogun lé ẹja dànù àpè ogun bíi bó a ní àwọn DSS wọ́n lọ sọ́dọ̀ ẹnìkan wọ́n lọ wo ẹnìkan wọ́n ní wọ́n fura sí pé suspect ni pé bóyá ó ń jó nǹkan nígbà wọ́n débẹ̀ wọ́n abilé rè pé ẹran kí lélẹ̀ ọlẹ́ran ni wọ́n ní ẹran kí lélẹ̀ wọ́n ní wọ́n sọ yí pé ẹran èèyàn ni wọ́n wá ní iṣẹ́ wò lẹ́sọ oníṣẹ́ àfà wọ́n á ní wọ́n yọ gbogbo onúlé rẹ̀ wò in tí àwọn DSS kọ́kọ́ bí léèrè tí wọ́n ní wọ́n bí léèrè ni pé wọ́n sọ pé ó sì pé rẹ̀ láàfà ààrí tí àánú ilé rẹ̀ ẹ máa gbọ́ tí ìjọba gan bá fi ń béèrè pé tí a dà wọ́n mọ̀ pé inú ilé àfà tí àlọ́ ẹ̀ka bá àwọn tí a fi kíw àwọn tí a díìsì kò sí tí à ń bẹ́ ó ní àfà àpín àfà àtiwa agbọmọlà ni ẹ máa gbọ́ àwọn tí ní agbọmọlà bí wọ́n ṣe gbénu agbọmọlà kọ́ apọmọ ni so ó mọ̀ pé tẹ́wọ́ kì í ṣe pé ká nínú ilé àfà ká bá sọ̀rọ̀ kọ́mọ ká tó wọ́n ní bàbá lé àbọ̀ bọ́ táwọn ọ̀rànjú mẹ́yàn pé kéèyàn jábọ́ yóò sì jábọ́ oògùn ló lò sàbí kẹ̀kan ọ̀rànjú mẹ́ni kẹ̀kan jábọ́ ànábì ọ̀rànjú mẹ́yàn jábọ́ sallallahu alaihi wasallam àfi ìṣẹ́ táwọn yìí ò lè súnmọ́ so ẹni tí ó bá dájọ́ ẹ̀yin bàbá wa league of imam alfa inú tẹ́ ẹ kọ́ wa là ń ká jáde gẹ́gẹ́ bí ìrántí kéèyàn rántí pé téèyàn bá ìdádú ìyàtìlẹ̀ àmánà fantaziru sáà tẹ́ ẹ bá ilé ráàmù náà láre ipò ìjẹ́màmù kì í ṣe po fàárí o kì í ṣe po kẹ́nìkan máa sọ pé kọ́mọ wa dọ́gbọ́n tako súnà lábẹ́nu rárá o àwọn bàbá tí wọ́n bí kálukú wa kalẹ̀ ni wọ́n ti ṣàdúrà látànà wọ́n sì fàníyàn dáadáa ṣe ọlọ́run paná adébọrẹ́ gbé súnà ànàbí ga ẹni tí ó ga tí súnà ànàbí ọ̀gá ọlọ́run bá ní gbé ga béèyàn bá ga lónìí tó fẹ́ràn súnà ànàbí ilẹ̀ yóò padà parẹ́ tọmọtọmọ ní ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n wà nípò lánàá tí wọ́n fi pò yẹn bo súnà mọ́lẹ̀ ẹ rí i pé wọn ò lẹ́yìn ọmọ wọn ọ̀dà ẹ dákun ẹ má jẹ́ aṣọ ìmáàmù di pé kẹ́rọ àmọ́ àkáwá di pé ẹgbẹ̀jì ní ìmáàmù àbẹ́ntí ọmọ kí ó kódà ayé lajú kọjá bá ìmọ̀ làwọn bàbá àtàná ń lò ìmọ̀ ní ẹ fi ṣe o ìmọ̀ ní o ibẹ̀ ẹgbọ́ tí wọ́n sọ̀rọ̀ sí Adam wọ́n ní àwọn àfáà tí wọ́n ti rí akálukú ní mọ̀ tí ó sọ mọ́ kọ́ yá ìwọ sọ̀rọ̀ níbo ni ó ti sọ̀rọ̀ wọ́n ju sí Adam so àṣà ìmọ̀ kan ní wọ́n fi ń ṣe fáàrí ni kọ́lọ̀ ń kọ́ sàánú wa so inshallah ibi tá a ti dàdúnà á gba ìbéèrè bíi mélòó kan tí nọ́mbà tí a pè wọlé 090 90 hello wa alaikum salam
Yes, sir. Nípa bàbá nípa ìmọ̀ọ́mù tẹ̀ ń sọ pé ó gbé bọ̀ òun. Ọlọ́run ti ta sí rẹ̀ ní orí ìwà lára àwọn tó ń gbé rí náà. Okay. Tí mo fi bá mú tó bá rórí náà yóò di orí náà. Ọlọ́run là wá lọ́wọ́ àwọn ìmọ̀ọ́mù jàkújàkú báyẹn. Àmì o. Ọlá ẹjọ́ látọ̀jọ́. Náà. Wa alaikum salam. Ẹ rà bá. Hello, salaam alaikum. Yes, sir. Hello. Yes, sir. Okay, sir. Nah. Yes, sir. Náà, jazakumullahu khairan. So ìmọ̀ràn yín dá láwọn ibì kan kò sì ṣe tẹ̀lé. Rísì ni pé a ní wọ́n ń sọ pé tó ti báyìí a sì dáhùn ẹni kankan wọ́n sọ pé ẹni báyìí àwọn èèyàn tó fẹ́ jẹ̀ máa mú nílẹ̀ yóò báyìí lájọ wà àfi téèyàn náà bá yọ mùsùlùmí mi yọ oògùn ṣe téèyàn bá ń yọ oògùn ṣe nìyàn fẹ́ máa dìfẹ́ǹdì gbogbo alájọ máa fà lẹ yóò báyìí pé tí wọ́n kọ́ àfáà mẹ́wàá jọ méje ń bẹ oníṣègùn ni à ń gbà tí ìjẹpọ̀ tábàjọ́ méke náà kì í ṣe páàrí náà tó tó bá náà so but bóyá ẹlòmíì ló máa gba nǹkan lọ́dọ̀ wọn ní fi wò ká àwọn àfáà náà wọn tó ń ta sí yìí àníṣe ẹ má gba nǹkan ń bẹ ṣe rí olóògùn bẹ́ẹ̀ bá dénú ilé àfáà mi yóò máa kàn ní tó so ti báyìí nísìn kí ni kejì jẹ́ ń sọ náà. Pé ká má tako àwọn fàtí ó bá ń jó nǹkan. Ok ẹsẹ̀ gbọ́ àṣà ni mẹ́ta kan tí ń jó nǹkan àná tí ń jó nǹkan kò sí lára ẹ̀sìn bàbá wàláhì kò sí ń bẹ ẹ má lọ́ọ̀dẹ tí ń jó nǹkan ẹ má wéṣẹ̀ ẹ̀sìn yìí o ẹ má gbàláǹgbà ká wàláhì kò sí ń bẹ ànábì ò jó nǹkan sallallahu alaihi wasallam nínú tí a fi kó yín gànú ẹ tó wá rẹ̀ tí ó lẹ́bírẹ́tì ọpọlọ yín ẹ tó ń wò pé títí ta kò nù sí ẹ dákọ pé àfa sùlẹ̀ kinní kan ìní jó nǹkan sí à ń pé yòó ní ọ̀dà nígbà tá a dákọ ẹnì kankan gbogbo ẹni tí wọ́n jó nǹkan ìsìláàmù kọ́ alẹ́ lẹ́yìn ọmọ òní má dákọ ẹnì kankan wọ́n á mọ̀ sọ gbogbo ẹni tí wọ́n ń ṣe báyìí kò sí lára ẹ̀ ṣe gbogbo ajó nǹkan ẹ má bàa ló ń lé jẹ ẹ̀yin láńlọ́ọ̀dù tẹ́ ẹ gbà wọn àfáàtì ń jó nǹkan lé ẹ má jẹ́ wọn owó lé lẹ́yìn lórí nǹkan burúkú ni fọ́gbànẹ̀ kéèyàn máa jó nǹkan máa tẹ̀yàn rìn tó ti hàn hello salamu alaikum wa alaikum salam. Ó ti jẹ̀máàmù tẹ́lẹ̀ gbogbo orun tẹ́ sọ náà máa ń ṣẹlẹ̀ bí ó ti jẹ̀máàmù ti pẹ́ ṣùgbọ́n nígbà tó jẹ́ pé bẹ́ẹ̀ bí láńlọ́ọ̀dù èèyàn méjì mẹ́ta ló dé wọ́n kà wọ ẹnìkan pé eléyìí náà bùrárí wáyà ni ẹjọ́ ṣáájú kó máa kírun nígbà yẹn làwọn afọwọ́ à ń kó dé tí wọ́n wà járáǹkì ẹ̀ padà ní wàláì mọ́rọ́ máa wúṣà tó ṣe yóò bá yìí náà ní àdẹ̀wò ibi tí mo sì ń sọ ibẹ̀ ní Akwa Ibom so ní ibì kan bẹ́ẹ̀ bóyá eket nígbà tí mo fi ń sáfù lọ́wọ́ a lọ ṣe àwa muslim kọ́pà a lọ ṣe prógámù níbẹ̀ ẹn tó jẹ́ ìmáàmù bẹ̀ gangan kọ́pà ni ìbàbà tí ń ṣe ìmáàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́pà yẹn wá mọ kí ó ń bọ̀ wá padà yá ọ padà gẹ́ẹ̀tì iṣẹ́ síbẹ̀ bí bàbá ń ṣe awúsá làwọn méjèèjì bàbá ń sọ pé ìwọ lọ máa ń ṣe tàlímù fáńgbà tó ń ṣe kọ́pà lọ́wọ́ òun ni a rí ní ìmáàmù ni ó sì tà náà ìmáàmù jimá ni ó ọwọ́ adẹ tí ń jókòó láàrin èrò mọ́ lọ bẹ̀rẹ̀ tí mo fojú ara mi rí ni ó ilẹ̀ Yorùbá ẹ̀kọ́ ẹjẹ́ àbọ̀mọ́ wíwùkú wì lọ ni tó ẹ pálíkì àmọ́ ni àbẹ̀rù Ọlọ́run ọmọ tó bá ti ṣe ẹ ti iwájú iyún gan lẹ́fi níyìn iwájú Ọlọ́run ju kẹ́ ẹ wá dànù àwọn èèyàn rú lọ kọ́lọ́n kọ́ sàánú ẹnì kọ̀ọ̀kan wá sọ inshallah tó bá di ijọ́ mẹ́jọ a tún máa tẹ̀síwájú àti ìkóló lọ́rọ̀ onímọ̀mú ilẹ̀ Yorùbá yìí o a gbọ́dọ̀ sọ dáadáa kọ́lọ́n àlekọ́lá kọ́sálẹ̀kọ́ àná lórí ẹnì kọ̀ọ̀kan wa subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.
sọ́kọ̀ kì í ṣeṣẹ́ òdì. Kápérò sọ́kọ̀ kì í ṣeṣẹ́ òdì. Mọ́tò wíwà ìyẹn ò gbà gidi. Mọ́tò wíwà ìyẹn ò gbà gidi. Kákáyé lẹ́sìn lolúwa fi ràn wá. Kákáyé lẹ́sìn lolúwa fi ràn wá. Ká lè tẹ̀lé àṣẹ Olúwa ni. Ká lè tẹ̀lé àṣẹ Olúwa ni. Bó ti wù kó lè tó ní nílùú kan. Bó ti wù kó lè tó ní nílùú kan. Ó ti dájú pàrọ̀rùn fáwọn kan. Ó ti dájú pàrọ̀rùn fáwọn kan. Nínú àwọn táyé àárọ̀ lọ́rùn. Nínú àwọn táyé àárọ̀ lọ́rùn. Káwa mọ̀ wọ́n ọba olóore. Káwa mọ̀ wọ́n ọba olóore. Rabbil alamin. Ìjìbá lérò tèyàn tó wà Al-Basira fún ti alẹ́ òní. Ìròyìn ajá náà sí àjọ bẹ́ńbí ni. Àti àwọn ẹ̀gbẹ́ ni Ajíbára ti Àmíyù àwọn ní ọlọ́wọ́ bọ́tìnì wa tí wọ́n ń. Àwọn sáàsì àti àti ń gbádùn wọn láti Buni Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè. Fún àtàwá ní ìbéèrè kàbí kejì lórí ọ̀rọ̀ ẹ̀sìn a lè pè wọ́n àbí ká tẹ́kìsì mẹ́sàgì sí wọn sórí nọ́mbà yìí 070-1064-39. Ẹ jẹ́ ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí 070-1064-39. Orúkọ tèmi ò yípadà, orúkọ tèmi ni Jimoh Ridwanullahi Muhammad Jami aka Emoji Ìbàjẹ́ oníwàkà súnà. Ẹ má jẹ́ ká gbàgbé wá sí ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa ní mọ́sálásí Ọjà'ba nílùú Ìbàdàn bí ní déédéé ọjọ́ Wednesday ní aago 5. Ó sì ń tẹ̀síwájú pẹ̀lú ìyọ̀ǹda ti Ọlọ́run. Ma'as salam.